ṣe o àti gbòmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa àjọ̀dún là ń ṣe o àti gbòmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa. Ẹ kú dédé ìwòyí gbogbo ọmọ Nàìjíríà àtàwùsá àti Ìgbò Yorùbá àti gbogbo ẹ̀yà tó kù ẹ̀yà mi létí inú yín ni bàbá tó kì mí ọ̀wọ́n bí tàtìrú bá ti wá pé wà yìí ká gbàsọ fọlọ́ọ̀yà láì gbàsìkò ẹni àmọ́ ju gbogbo ẹ̀ ojú gbọ́dọ̀ pé nílé ọmọ aṣáwó a gbọ́dọ̀ mọ́jọ́ solókùn mọ́ iná ò ṣeé gbé sábẹ́ aṣọ ejò ò ṣeé dé mọ́ fìlà àfi ká wá ọ̀rọ̀ kò fi ṣàdá lórí ọ̀rọ̀ Nàìjíríà nítorí àwọn èèyàn ọ̀la wa ni because bí wọ́n bá ń kíni kú òwúrọ̀ ó yẹ ká mọ̀ wípé alẹ́ ò ní pẹ́ súnmọ́ wa every 1st of October Independence Day ò ṣeé gbàgbé láéláé nínú ayé ọmọ Nàìjíríà that is to say ọjọ́ àkọ́kọ́ oṣù kẹwàá ní gbogbo ọdún láti 1961 náà láti ń ṣàyájọ́ ọjọ́ òmìnira ó ti wá di júbílì o 50 ọdún nìyí tá a ti gbòmìnira ọ̀hún tó dòmìnira òmìnira wa lè yí bí àbí omi ìnira là ń bù fúnra wa mu ìdí ni pé àwọn èèyàn kan lówó àwọn kan ò ní àwọn èèyàn kan ń jẹun wákàtí bẹ́ẹ̀ làwọn èèyàn kan ò rí nǹkan kan fi panu àwọn tí wọ́n kàwé wọn ò ríṣẹ́ èyí tí ń ṣiṣẹ́ òrówó oṣù gbà oníṣẹ́ ọwọ́ ò rọ́wọ́ mú lọ ẹnu mọ́ òmìnira wa dà nínú ìlú tá a ti lépo nílé tá a sì ń jò fún aláṣọ lórí ìkọ́ a sì mú ẹ̀wà àkísà bọrùn à ń jàsán a sì lẹ́ran nílé omi ń bẹ nílé bí alagbalúgbú ariwo ń gbẹ kò sì tán lẹ́nu tọmọdé tàgbà wa òkun làwa ń sùn a sì níná ìgbádùn kan kò sí láti ìgbà tá a ti gbòmìnira tán náà láti ń rún ìyàlẹ́nu bíi búrẹ́dì Agége tó bá dọdún tó ń bọ̀ ó máa dẹ̀rọ̀ káwọn ìjọba yìí ó tiẹ̀ sì yẹ̀bá ná kórí ó gbé wa pàdé alágbàwí alágbàrò irú ẹni tí yóò fi tèèyàn ìlú sọ́kàn agbọ̀ràndùn tí ọmọ orísun ìṣòro wa gangan àmọ́ mo sọ́rí o orí tí ó jọbẹ̀ sísàn òyìn ní yé tamisílá bá a ti ń kù nínú ayanran ìjọba ẹlẹ́tàn inú iná ìjọba oníjìbìtì náà láti gbé ń bára wa mílíọ̀nsì bílíọ̀nsì là ń gbọ́ lójoojúmọ́ oṣù wa bọ́ọ̀ka pépà iye báyìí làwọn èèyàn kan kó jẹ́ o wọ́n ti rí bílíọ̀nù $10 gbà padà lọ́wọ́ mọ̀lẹ́bí ìtàmẹ̀dùn ìròyìn là ń gbọ́ ìgbé ayé wa ò change olórí burúkú ọmọ akótilétà kan jò ní ète àbí kí ló porúkọ ara rẹ̀ náà ọmọ arúgbó tí wọ́n ní kó ṣe abẹnugan ilé ìgbìmọ̀ asòfin fúnra wọn àbí bí èèyàn bá fẹ́ rọ òpó tó gbé ilé ayé ró tí ò sì fẹ́ tún àlùjánnà tò kò ní pé 628 million naira ló ń fi tún lé ṣe ilé ayé òsì àtẹ̀sẹ̀ yìí ni wọ́n wà mọ́yà tó bẹ́ẹ̀ nínú tírà sàbúrà tá a fi rán Dáúdà Ọlọ́run ọba mi sọ̀kò ọ̀rọ̀ sí wọn ó ní ya ibunu Ádámù mo pe gbogbo ẹ̀yin ọmọ ànábì Ádámù alimautu yẹ̀kí Yusufu àsìràrúkùm ikú ni yóò tú àṣírí yín wàlìkìyámọ́tù tẹ́bùlú hà bárúkùm àlìkìyámọ̀ ni ó bẹ iṣẹ́ tẹ́ ti ṣe sílẹ̀ wò wọ̀lì àhírátù wàtátùkà àsìtàrúkùm lọ́jọ́ ìgbéǹde àlùkìyámọ̀ ni gbogbo kúrakúta yín ó pin gbogbo tẹ́ ẹ ti gbèsè ní kọ̀kọ̀ pátá gbogbo rẹ̀ náà láwàá gbé sí gbangba láìla ìlànà Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam gbogbo èyí náà lẹ́mọ̀ ẹ sì tún kó ọrọ̀ ayé jọ ọrọ̀ tẹ́ máa ná nínú ìbànújẹ́ àjọgbà òmìnira lọ́wọ́ òyìnbó Britain ẹ̀yin tún kó wa sí ìgbèkùn òṣì àìní ìṣẹ́ bẹ́ẹ̀ lẹ sì tún kó wa sí àtìmọ́lé ibi ẹ ò tiẹ̀ wá mọ èyí tó dùn èmi jù àìfẹ́kọ́mọ ń orílẹ̀-èdè pẹ̀lú ọmọ tálíkà yìí náà ni gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni distance ti ń bẹ láàrin ọmọ mẹ̀kúnnù pẹ̀lú lówó wọn ayé ọmọ tiwọn sọ́tọ̀ sí àwọn ọmọ tiwa ìgbà tí wọ́n bá sọmọ sílé ìwé tápá mẹ̀kúnnù kankan ò lè ká àbí bí wọ́n ṣe ń pariwo renovation of public school tó mélòó nínú àwọn ọmọ tiwọn ló ń rí bẹ̀ bí wọ́n bá wá ka ìwé ọ̀hún tán wọ́n gbéra ó dòkè òkun náà nu náà ló jẹ́ kí n wá bi gbogbo wa léèrè wípé ṣé òmìnira náà lè yí bí àbí omi ìnira là ń bù fúnra wa mu. àjọ̀dún là ń ṣe o àti gbòmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa àjọ̀dún là ń ṣe o
gbòmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa. ajá tí wàá ń gbólówó wà yìí. kí ló rí. ẹ gbọ́dọ̀ gbólówó ajá because bájẹ́ ò bá rí kò ní déédéé gbó. làjà rí. ní University of Lagos wọ́n san 7,000 naira kò sílé kò sóúnjẹ. ní LASU àwọn san 25,000 naira kò sóúnjẹ kò sílé. uni Ọ̀ṣun tá a tún wá lérò pé yóò ṣe é fi wé mọ́ fún wa 185,000 naira kò sílé kò sóúnjẹ. Babcock University 470,000 naira pẹ̀lú oúnjẹ pẹ̀lú ilé. ní Lead University 350,000 naira ni wọ́n ń san. ẹ lọ sí Crawford University 375,000 naira kílódé. Covenant University 500,000 naira ni. Redeemer University tó jẹ́ pabambari eégún láti gbẹ̀yìn ìgbàlẹ̀ 500,000 naira náà ni. mo wá ní kí n béèrè lọ́wọ́ dédé wa wípé èwo nínú ẹ̀ náà làwọn ọmọ tí yín lè lọ. ìjà mẹ̀kúnnù tí ń rọ̀ dẹ̀dẹ̀ bíi àdárọ̀ yìí ń kọ́ ṣé ẹ mọ̀ pé olórùlé kan wa òpógun ọmọ jàlú. àbí bàbá tó kí àfẹ́jàngbọ̀n àmọ́ bó bá jẹ́ ti ká jàjà ètò ká kọ títì a ó lè rún parúnṣẹ́ wá sí i. gbogbo orin la rán mu wa ò ní lè gbé o. àmọ́ bíi ti sàǹsàlùbọ́ kọ́ ẹ̀yin ẹ pé sàǹsàlùbọ́ ọmọ gbọ́ pọ̀nrànpọ̀n nígbà àjàngbọ̀n ń bá dé o. táyé ò ní lè sọ fún Kẹ́hìndé ẹ̀ kó yá àsìkò yìí gan-an lásẹ̀sẹ̀ wá jìjà òmìnira tiwa. ìmìrìn wa fẹ́ gẹ̀ẹ́sìn kò ní kẹ́sẹ́ ni o. àmúkùrú wa fẹ́ gẹ̀ẹ́sìn kò ní kù mọ̀. ìrẹ́ wa tó ní kù mọ̀ ò rẹ́sìn tí ó fi gùn ní kúrakúta wa bá pín. ẹni tó fẹ́ kàwé nínú wa kò rí olùrànlọ́wọ́. èyí tó rí olùrànlọ́wọ́ nu wa ò lọ́pọlọ ìwé kíkà. èyí tó ka àkàyanjú náà kò tún rí sẹ́fìsì ńlọba tán. ẹni akọ́ṣẹ́ ọwọ́ àti kọ́ ẹni akàwé a lọ sùkúù. ẹ tún ní self employment ló yá gbogbo rẹ̀ náà láti ṣe. gbígbé lomi ebi ń gbé wa lọ. ẹ̀yin sùn nínú owó ẹ̀ ń ṣe jàgínní yòdò. gbogbo ilẹ̀ àjá VGC Lẹ́kì Victoria Island pátálẹ́tìrà tẹ́ ẹ ti kọ́lé sí. alólórí burúkú ọmọ akótilétà kan nu wọn. owó lòpònú fi ṣe pílò tó fi ṣe fóòmù tí ń sùn lé lórí. gbogbo ara jákọ́ ló lè gbarú ẹ̀. kéegun wọlé kájá ọmọ gbò. àwa tá a sì lè sísọ lójú eégún ọ̀rọ̀ nìyí àbìkítà. bí èyàn ó sì pokùnso tí ó tàkìtì tí ó forí sọlẹ̀. àwa ò kúkú sọ tẹnu wa. ibẹ̀ balẹ̀ ò mọ̀. ebi ń pa wá o. ìyà ń jẹ wá. ìṣẹ́mu wá lọ́rùn dúndúndún. kò sówó ní circulation. a sì ń pariwo òmìnira pariwo democracy. ìyà ń jẹ wá gan-an ni. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan sì gbówó lérí gọbọi. àtijọba ìbílẹ̀ àtijọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ àti gbogbo aṣòfin pátá àpapínlẹ̀ ń fowó wá ṣe. ọ̀pọ̀ alágbára yìí ló ti kú lójú yín o. síbẹ̀ ẹ ò rí ẹ̀kọ́ kankan kọ́ nínú ìgbésí ayé wọn. Sani Abacha ìdí àgbọn ńkọ́ ẹlẹ́ran àgbo 78 million ọ̀kadìgbò ńkọ́ Abíọ́lá dà Akíntọ́lá ńkọ́ Awólọ́wọ̀ bàbá Kẹ́nẹ́dà Adédèbó ńkọ́ tani ò lágbára nínú àwọn wọ̀nyí wọn ò sí mọ́ ṣùgbọ́n à ń fọ̀rọ̀ kan rántí wọn kí la fi rántí tẹ̀yìn ilé jíjó ní mú ní wọgbó ẹ̀kẹ́ o òjò àrọ̀rọ̀dá ní mú ní mọ bí ẹ̀kan wà ìwádìí àtòfin tó náà ló jẹ́ mọ iye táwọn olóṣèlú wa fi ń sararin dín owó tó yẹ kó jẹ́ ti gbogbo wa àpò tiwọn nìkan ní bọ́ sí ó wá dàbí ẹni pé ẹ̀yin odi Nàìjíríà làwa ń gbé ń tiwa a sì jọ ń pariwo òmìnira òmìnira ní tó ẹ wá pèrè fìdítẹ̀ kẹ́ ẹ máa fi ọkàn bá mi ká lọ 54,127,000 naira làárẹ̀ ń gbà lọ́dún nígbà tí igbákejì ààrẹ ń gba 46,686,000 naira mínísítà kọ̀ọ̀kan gba 105,324,000 naira secretary to the government of federation iye kan náà pẹ̀lú mínísítà ní head of service 96,704,000 naira special adviser 95,900,000 naira plus nígbà tí permanent secretary àti auditor general ń gba 91,939,000 naira plus. Ọlọ́run ní jẹ́ kí tiwa ó gbé ni o. àmọ́ ṣé mọ̀ pé Nàìjíríà tá a wà yìí 150 million èèyàn ni wá. owó tí ń bọ́ sápò ẹnìkọ̀ọ̀kan lọ́dún ó tó gbogbo wa pín ní 1 million naira ẹnìkọ̀ọ̀kan wa 109 senators la ní o 360 member níbẹ̀ ní House of Rep 7.446 billion naira láti fi ń san sálárì oṣù gbogbo wọn. Senate president 33 million plus. Deputy Senate president
30 million plus. Speaker of the House 17 million plus. Deputy House Speaker ìyẹn ń gba 13 million plus. Kí ló tí wàá gbọ́ tó fi ń kán tọ́létè? Èwo ló sì wàá gbọ́ tó fi ń bu ìpèjólẹ̀? Tẹ́ etí rẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ àláwáṣìsì wọn. Ká ló 8.1 million fún senators, 7.9 million fún rẹ́ẹ̀pù kọ̀ọ̀kan. Monthly car maintenance 126,000 naira fún senator, 124,000 naira fún rẹ́ẹ̀pù kọ̀ọ̀kan ni. Yearly wardrobe allowance 500,000 naira àti rẹ́ẹ̀pù àti senators. Constituency allowance fún senators 5 million naira ní 2 million naira fún rẹ́ẹ̀pù kọ̀ọ̀kan. Annual utility allowance 400,000 naira àti rẹ́ẹ̀pù àti senator. Annual entertainment allowance 600,000 naira ní fáwọn méjèèjì o. Severance allowance 6 million. Kí wá ló kù? Bàbá Tókí àníṣe mu ní kí ló ṣẹ́kù sẹ́ẹ̀. Wọ́n ti jàǹdùn láìran tán. Wọ́n sọ egungun sílẹ̀ fàájà tiwa. Kí ló dé táwọn olóṣèlú wá fìyà jẹ wá gan? 50 ọdún nìyí tá a ti gba independence. Síbẹ̀ kò sí ìyàtọ̀ nínú ìgbé ayé wa ilé ebele. Bàbá Tókí o nínú tírà Sàbúrà tá a fi rán Dáúdà ó gbọ́ bí Ọlọ́run ọba mi tún ṣe sọ̀kò ọ̀rọ̀ sí wọn ni. Ó ní mo ṣe ìmọ̀ fún ẹni tó gbà pé kú wà. Kí ló wá ṣe dèdèrìn dàdàngọ́ ní ara rẹ̀ títún fẹ̀yìn òṣì kálé? Gbogbo tẹ́ ẹ ti ṣe sílẹ̀ tàbí sẹ́yìn ó yẹ kẹ́ ẹ máa sunkún lọ́pọ̀lọpọ̀ kẹ́ ẹ sì máa fẹ̀yìn níwọ̀nba ni. Ó ní ó jọ mí lójú o fún ẹni tó ní ìdánilójú nípa sàárè tó tún wá ń yọ àyọ̀pọ̀rọ̀. Ó mọ̀ ṣe mí lé mọ̀kẹ́ fún ẹni tó mọ̀ dájú pé ìṣirò ń bẹ níjọ́ ìgbéǹde àlòkìyámọ̀. Ó tún wá ń kó ọrọ̀ ayé jọ pẹ̀lú ẹ̀ṣẹ̀ ṣé kò mọ̀ pé ti tán láyé ni. Ó ní ó mọ̀ jọ mí lójú fún ẹni tó mọ̀ nípa sàárè pẹ̀lú inú rẹ̀ tó wá gádígádí. Ó tún wá ń rín ẹ̀rín. Ó dàbí ẹni pé òpònú dèdèrìn aláìgbọ́n ẹ̀dá kan ni. Ó ní ó ṣe mí léèmọ̀ Bàbá Tókí fún ẹni tó gbà péjọ́ ìkẹyìn ń bẹ pẹ̀lú ìdààmú dàìbò inú rẹ̀ àti pẹ̀lú pé ọjọ́ tí kò ní lópin ni. Kí ló dé tó wá ń ṣeré gbàgbé ẹ̀? Ó ní ó mọ̀ yà mí lẹ́nu fún ẹni tó mọ̀ pé náà wà pẹ̀lú gìlàgìlà ìyà tó kó sòdí. Báwo ló ṣe wá ń rí oorun sùn tí kò tètè sá fún un? Ó ní ó mọ̀ jọ mí lójú gan ni fún ẹni tó mọ̀ wípé àlùjánnà ń bẹ tó ń ti dẹ̀ra àtìkẹ́ inú ẹ̀. Báwo ló ṣe wá ń rí oorun sùn náà tí kò tètè mọ bí yóò ṣe wá àyè sí ibẹ̀ gan? Ó ní ó ṣe mí léèmọ̀ fún ẹni tó dá ayé mọ̀ tó dẹ̀ mọ̀ pé kò ní pẹ́ tán. How manage tó lọ ń gbọ́kànlé ayé ọ̀hún gangan. Ó ní ó dẹ̀ yà mí lẹ́nu fún ọ̀rẹ́ ríya tó ń banújẹ́ lórí dúkìá rẹ̀ tó ń dínkù. Ìṣẹ̀mí ayé rẹ̀ ń dínkù lójoojúmọ́. Ọ̀dẹ̀ banújẹ́ lórí rẹ̀. Ìwọ olówó ayé mo kí ọ o. Ìwọ ọlọ́rọ̀ ẹ ó ti ṣe tàwa Lásárù wọ̀nyí sí. Olóṣèlú ọlọ́jẹ̀lú alágbára ayé o. Ọ̀rọ̀ Ọlọ́run ọba mi nu. Bọ́ bá sì wàá jẹ́ pé ó bí ọ nínú. O lè bínú orí kó gbé fìlà sí bàdí gẹ́ngẹ́. Olúwa ọba ní kí n bí ọ láwọn ìbéèrè wọ̀nyí ọjà rí. Ǹgbọ́ tó gbà pé kú wà. Tó bá rí bẹ́ẹ̀ o ti rí sàréè rí bí. Pẹ̀lú inú rẹ̀ tó wá gádígádí. À ń yí padà ò sí ẹ̀gbẹ́ tó bá fi lélẹ̀ bí ó ṣe jẹrà nu. Bí wọ́n bá sì wá fẹ́ tàn ọ́ o. Wọ́n lè sọ pẹ́sẹ̀ mẹ́fà ni. Àwọn tí ò wá pé mẹ́fà wọ̀nyí ń kọ́. Ǹjẹ́ o ti ẹ̀ gbà wípé ìṣirò ń bẹ níjọ́ ìgbéǹde àlòkìyá ó mọ̀? So o ti ẹ̀ rántí ọjọ́ ìkẹyìn rárá? Kí lo gbàgbọ́ nípa iná Jáànámọ̀? Kí sì ni èrò rẹ nípa àlùjánnà onídẹ̀ra? Ò ń banújẹ́ lórí ọrọ̀ rẹ tó ń dínkù bí? Then ìṣẹ̀mí ayé rẹ tó ń dínkù lójoojúmọ́ wọ̀nyí ń kọ́? Ǹjẹ́ ò ń banújẹ́ lórí rẹ̀? Ò ń ní tálákà lára bí? Kí sì ni èrò rẹ sí àwọn kọ̀làkọ̀ságbe? Ó rántí ọlọ́rọ̀ pẹ̀lú Lásárù nínú ìwé mímọ́ Bíbélì. Bóyá kò rántí. Torí èyí má ṣe ni tálákà lára kó mọ́ bá a gan ẹlẹ́dàá rẹ. Bàbá Tókí o gbogbo ẹ̀ ò sáà ti ẹ̀dùn èmi bíi ti Bánkọ́lé Abẹnugan tọ́lọ́run ọba mi ti bá kọ́lé tiẹ̀ tán fáìfáì tó yọ dígà tilẹ̀ onílé tí ń wó lulẹ̀ àbí béèyàn ọba jólè kò ní pé 500,000 naira ló ń fi ra 14 inches plasma TV kọ̀ọ̀kan multiply by iye tó fi rà àpapọ̀ owó tí wọ́n fi tún lè ṣe sá 9 billion naira ni àwa sì wà nínú ibi àṣetì Patricia Etela ń wí ta aláàrí gọ̀bì Bánkọ́lé bá ní àwa wo gẹ̀lẹ́dẹ́ tí sòpin ìran bẹ́ẹ̀ kẹ̀rí di méjì Bánkọ́lé ọ̀hún ilé bàbá rẹ̀ ní sùn tẹ́lẹ̀ tó sọ fóòmù sílẹ̀ nínú single room apartment kó tó dipo lọ ilé ìgbìmọ̀ asòfin àfikórí oko wa yọ ṣé kìí ṣe pé Bàbá Tókí sùn. ọmọ gbọ́rọ̀ orun kẹ̀ nsúnlẹ̀jọ́. là ń ṣe o àti gbòmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa àjọ̀dún là ń ṣe o.
àti gbòmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa. N ò mọ̀ bóyá ó gbà mí gbọ́ ni. bàjẹ́ ń gbọ́. pé kò sí yàtọ̀ nínú ọmọ tí Bántálẹ́ bí. ọ̀kan ń jẹ eérú èkejì ń kó yẹ̀pẹ̀ ilẹ̀ jẹ. láyé Ọbásanjọ́ Àrẹ̀mú tó kó gbá wọlé. ẹ̀ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi owó kún owó pẹtrólù fún wa. kí ni wọ́n rí. níbi ọ̀rọ̀ wá gbé dé dúró wà yìí. àbẹ̀fẹ́ mo fẹ́ yọ igbá kù nínú ìgbá kí n yọ igbá kù láàrin igbá. ọ̀rọ̀ tó bá dáni lójú wa tún gbọ́dọ̀ kọ́ ni létè bí. a tún gbọ́dọ̀ fi àṣírí pamọ́ lódò mọ́. ṣe bójú sáà ti pe nílé ọmọ aṣáwo. láyé general Aguiyi Ironsi, Yakubu Gowon àti general Muritala Muhammed. that is to say láti January 1966 sí September 1978 8.5 kọ́bọ̀ ni wọ́n ń ta lítà epo kan. àfi bí baba Ìyábọ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú ṣe dé ló bá sọ epo di 15.5 kọ́bọ̀ per litre. ìgbà tó dáyé Shehu Shagari ní April 20 1982 epo pẹtrólù ó di 20 kọ́bọ̀ per litre. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yìí la bá di March 31 1986 láyé general Ibrahim Babangida epo fò fẹ̀rẹ̀ ó di 39.5 kọ́bọ̀ per litre. kò tún dúró o ìgbà tó di April 10 1988 epo tún di 42 kọ́bọ̀ per litre látọwọ́ Babangida kan yìí náà ni. ìgbà tó di December 19 1989 ló bá tún gbé kúrò ní 42 kọ́bọ̀ tó ti wà tẹ́lẹ̀ epo di 60 kọ́bọ̀ per litre. ìlàbá tún pé kò tí ì kọjá àfaradà náà àfìgbà tó di March 6 1993 Babangida bá tún fòtélé ó sọ jálẹ̀ epo di 70 kọ́bọ̀ per litre. orí 70 kọ́bọ̀ yìí la wà ní bàbá jẹ́jẹ́ bá pẹtrólù sólẹ́kàn. ẹ̀yìn ọba yìí kúrò ní 70 kọ́bọ̀ ó di 5 naira per litre. ìyẹn ní November 8 1993 kan yìí náà ni bàbá tó kí o. ṣé kìí ṣe páwọn èèyàn tí ń gbọ́ mi ń tò gbé ṣá. èèwọ̀ ni wọn ò gbọ́dọ̀ lójú oorun. torí mo fẹ́ kẹ́ ẹ mọ́ bá mi fi làákàyè ọ̀jọ̀gbọ́n gbé ọ̀rọ̀ òun yẹ̀wò ni. ìgbà tó di October 2 1994 lásìkò Sani Abacha epo di 15 naira per litre. ìgbà tó di December 20 1998 ìjọba Abdulsalami tó gbé ìjọba kalẹ̀ falágbádá ọ̀hún kó lè wà on record epo di 25 naira per litre. orí 25 naira yìí la wa o. tolúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú fi tún padà dé. kí ni wọ́n ń wá. agbádá ló gbé wá lọ́tẹ̀ yìí ka kíkọ́. wọ́n wọlé ka kíni. May 29 1999 lọ́gbàjọba. ní dédé wa bá lọ gbàlù. àǹjó. àrí gbàlù à ń jó pé Ọbásanjọ́ èyí gbọ́dọ̀ san ọjọ́ fún wa. àbí. ẹni tó ti tinú ẹ̀wọ̀n bọ́ sínú àpáta agbára. dídé tó dé gbogbo èèyàn ìlú ń yọ̀ pé olùtùnú dé. àbí ẹni tí wọ́n ti dájọ́ kú fún tẹ́lẹ̀. àbí. ó yẹ kó ti kọ́ ẹ̀kọ́. from prison to palace. láì mọ̀ wípé ẹni tí yóò tún dákún ìṣòro wa ni. bẹ́ẹ̀ni. àfìgbà tó di year 2000 ní June 1st Ọbásanjọ́ sọ epo di 30 naira per litre. ó sọ ọ́ di 40 naira ní 2003 June 20. ẹ̀ẹ̀kan náà. ìgbà tó di May 29 lọ́dún 2004 Ọbásanjọ́ sọ epo di 49 naira náà tí kọ́bọ̀ per litre. ó gbèlè o. ó fi ṣe àyájọ́ jẹ́ democracy fún wa ẹ̀yin Olúwa lógo. ìgbà tó di January 2005 kí ló tún ṣẹlẹ̀. lọ́básanjọ́ sọ epo di 50 naira 50 kọ́bọ̀ per litre. alára àgbà yìí dákínná tún rí. Ọbásanjọ́ Alárẹ̀mú ò dúró. ìgbà tó di August 2005 yìí kan náà ó sọ epo di 64 naira 50 kọ́bọ̀ per litre. ìgbà tó di May 2007 tọ́básanjọ́ ti ń palẹ̀ mọ́ tí ń kẹ́rù sọ́kọ̀. náà lọ sọ epo di 75 naira per litre. ẹgbẹ́ Olúwa ọba tóbi. Allahu Akbar. mukadama bẹ̀fẹ̀ gún ọ̀sán. àmọ́ ní June 2007 yìí kan náà. a month interval. náà ni Alhaji Shehu Musa Yar'Adua tó ti dolóògbé. bàbá fẹ́lẹ́fẹ́lẹ́. ló dá epo padà sí 65 naira per litre. fìtùwà lójú ni. sẹ́ẹ̀ rojú ọmọ adarí oorun. n tó tiẹ̀ wá ká èmi lára jù. kíni. bóyá kò tiẹ̀ sí ẹ̀yin ní kàyéfì. kẹ́ ń gbọ́. mo ní bóyá lẹ́yìn tiẹ̀ wàá ràròjìnlẹ̀ ọ̀rọ̀ ń gan. gbọ́ ọmọ yìí. pé láti 1960 tá a ti gba independence. àwọn ìran kan náà ló sì ń ṣèjọba lórí wa. ó ti o. bí wọ́n bá sì tán wàá gbé fúnra wọn. wọ́n á tún dá dúró de ọmọ tàmẹ̀dù pé ẹjọ́ kàwé tán. àbí sáàni ro ti bàbá rẹ̀ mọ́ láàánú. ó wá di àlùgbàlà lùtẹ́lẹ̀. ìgbà tí bàbá àtìyá wọn bá jẹ wá níyà tán. àwọn ọmọ náà wọ́n á tún bẹ̀rẹ̀ gbé. wọ́n wá sọ wá di kẹ̀kẹ́ àdáwó jọra po. mo wá ní kí n tún wá bi gbogbo wa léèrè wípé ǹjẹ́ òmìnira náà lèyí bí àbí omi ìnira là ń bù fúnra wa mu. Niger Delta Niger Delta sódì ìgbà tá a bá gbé sùmọ̀mí kíjọba Nàìjíríà ó tó mọ̀ wípé ìyà ń jẹ wọ́n ní ààbì kan kì í kúkú ṣe pé wọ́n ń para wọn àmọ́ ṣe ni wọ́n ń jẹ́ àwọn ọ̀tọ̀kùlú gbé ó di ìgbà tẹ́ bá fún wa níye báyìí
náà lẹ tó máa rí èèyàn yín gbà padà tí kì í bá ṣe pà níjọba gan. Niger Delta ò yẹ kí wọ́n tún máa jìyà mọ́ látàrí ohun àlùmọ́ọ́nì tá a ti rí látara wọn. ṣé bí Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní bí tẹ̀sán ò bá bàjẹ́ àti di àdé ẹ̀yìn ìkúrọ̀ ò ní yí sí i. ṣé bí ilé àwọn èèyàn wọ̀nyí ló bàjẹ́ ilẹ̀ yín fi ń rówó epo rọ̀bì ṣe bí wọ́n gbin iṣu kọ̀tá lóko wọn. àgbàdo oko tí wọn kì í gbọ́mọ pọ̀n omi mímu ò sí títí wọn gan ògún régé bẹ́ẹ̀ ni wọn ò tó rí nǹkan tó dáa jẹ. ẹ gba oyin lọ́wọ́ wọn ẹ tún kọ̀ ẹ ò fún wọn lákàrà wọ́n sì tún ní ẹ jẹ́ káwọn máa lọ ẹ gbà. ikú ajẹnifẹ́ni àfìgbà tó dogun dọ̀rànlẹ́ tó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé ó yẹ ká wá nǹkan ti sí ọ̀rọ̀ Niger Delta. òmìnira wa dà o lọ́dún 11 tá a ti bọ́ sọ́wọ́ ìjọba democracy ìgbé ibi lọ́gbẹ̀nu gbogbo wa àrùn jẹjẹ àròmí gidi mu àrínà lò títí wa ògún régé kò sówó ní circulation bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan gbówó lérí gọbọi. ọpẹ́lọpẹ́ Goodluck Jonathan bàbá alákẹ̀tẹ̀ tó kú tó tẹ̀lé ti amnesty program tí Ṣèyí Músà Gùnlé kó tó kú láti fòpin sí sùnmọ̀mí wá iṣẹ́ fún àwọn ọ̀dọ́ agbègbè Niger Delta. iwájú lọkọ rẹ̀ ń kó wa lọ ni kò yé ni o ẹ̀yìn ní wà wá lọ ni kò yé èèyàn. asa àti ẹ̀ ti wà nínú ọkọ̀ náà orí oje ó gbé wa débi ire. èyí náà ló jẹ́ kí n tún wá bi dédé wa léèrè wípé ṣé òmìnira náà lè yí ṣá àbí omi ìnira là ń bù fúnra wa mu. àjọ̀dún là ń ṣe òun àti òmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa. àjọ̀dún là ń ṣe òun àti òmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa. àjọ̀dún là ń ṣe òun àti òmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa. àjọ̀dún là ń ṣe òun àti òmìnira láti 1960 happy independence Nàìjíríà ayẹyẹ òmìnira èyí tó ṣojú wa.